الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ìgbéyàwó ló sì lára. wà á ṣe yíyí orí àmọ̀rí. òun là ń gbọ́ yìí ọlọ́dún. iná sábẹ́ àgàgẹ̀rì wá. ẹ bá wa gẹ́wò. ọ̀dà tí kò àgàgẹ̀rì wá. iná kàkúntà bínà bàṣírà. kọ́lá kọ́ni ó ti ta. Sọ̀rọ̀lága yá Mùsá. Ẹlọ́gbẹ̀rẹ̀ agbọ́nà wọn bá tóbi dáadáa jàmá. Allahu Akbar. Ẹlọ́gbẹ̀rẹ̀ agbọ́nà wọn bá tóbi dáadáa. Allahu Akbar. Ẹjọ́ kanáà fẹ́ wọn bá kú tóbi. Allahu Akbar. Àwọn tẹ̀lé mú mí nì. Ibi ọba kéwú dé lánàá ẹ bá kéwú. Kéwú. Tóbi dáadáa. Allahu Akbar. Apá kejì rèé nípa ìgbéyàwó nínú Ìsìlámù, marriage ní Islam. Àwọn abàdó bíi fawaidu zawaji, àwọn àǹfààní tí ń bẹ fún ìgbéyàwó. A ní alákọ̀ọ́kọ́ ìgbéyàwó, òun ni pé a fi ń mú àsí Ọlọ́run ọba sẹ́ni. Ọlọ́run ọba ló ní àṣẹ ìyàwó. Ẹni bá ti tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba ó kú kórì ìyọ́nà Ọlọ́run ọba kórì àánú Ọlọ́run ọba. Ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tí ń bẹ fún ìgbéyàwó, òun ni iktisabul ajri fi tatbiki sunnati Muhammadin sallallahu alayhi wa sallam. ẹ̀sìn yóò bá nábì dára jàmá. sallallahu alayhi wa sallam. Ìgbéyàwó tààrí ní ìlànà anábì ní bàrọ̀ kí bàbá sunnati. Ẹni bá gúrí kúrò níbi ìgbéyàwó tó bá lọ́wọ́ tẹ̀lé súnnà mi, anábì ní falẹ̀ ìsàmì ní anábì ní kí ìsára wa méjì ta wí dénú ìta dé lánàá nìyẹn. Fọ́nkì àǹfààní ẹlẹ́kẹ̀ẹ́ta tí ń bẹ fún ìgbéyàwó òun ni àlè
yahsinu min al-wuqu'i fi zina ìgbéyàwó máa ń dáàbò bo ọmọnìyàn láti má lè ṣe zina. Ẹni tó bá níyàwó nílé tó bá ní tẹ́ lọ́rùn kò sí ní ṣe zina. Torí lómi níyàwó ní ṣe zina o kò ní tẹ́ lọ́rùn nù. Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam. Ànábì ní manista tó àyà máa ṣára ṣàbábì. Ànábì ní mo pè ẹ̀yin ọ̀dọ́ lágbá tẹ́ lágbára tẹ́gùn bẹ lára yín. Ànábì ní manista tó àmì nkòmọ́líbá ata fàlì àtàzáwájì. Ẹni bá lágbára àti bọ́bìnrin ẹni bá lágbára àti súnmọ́bìnrin bóbìnrin ṣeré fàlì àtàzáwájì. Ànábì ní kọ́ lọ sí ìyàwó kó pé ìyàwó. Ànábì ní wà máa ń lábíyà sítàtí ẹni tí ó bá lágbára àti bọ́yàwó tí ó bá níṣẹ́ lọ́wọ́. Ẹni tí ó bá lágbára àti súnmọ́bìnrin Ànábì ní bá àlè ìbí sọ́wọ́mì. Ànábì ní àwẹ̀ ní kọ́ máa lọ lè gbà. Fa innahu lahu wijahun. Ó ní àwẹ̀ tẹ́rí ni òun ní jánu fún tí ò ní jọ máa ṣe sí náà. Tí ń túmọ̀ pé ìgbéyàwó tẹ́rí ni ń jẹ́ ìdáàbòbò fọ́mọ ènìyàn láti má lè ṣe zìnà. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. La ilaha illallah. Fankihu Ẹ bá dé Kùránì yìí. ma taba lakum minan nisa'i. Bàbá onítàdé ọlọ́jà rí bàbá. Fankihu ma taba lakum minan nisa'i. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin tí ń bẹ fún ìgbéyàwó. Alábìnrin mú mi. Òun ní kí ti sáàbùlì àwùládì sọ́ọ̀lì yìí náà àtàrà ìgbéyàwó láti máa àwọn ọmọ gidi, àwọn ọmọ rí, àwọn ọmọ àlùbáríkà. Alladhina yad'una li abaihim fi hayatihim wa ba'da mamatihim. Ìgbéyàwó ni ó já bímọ tí ó máa ṣàdúà fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Ẹni bá gbéyàwó ni yóò bímọ ọmọ gidi. Ànábì wa Muhammadu Sallallahu alaihi wasallam. tí gbogbo ayé ń jẹ àlùbáríkà rẹ̀ kọjá bọ̀ wọ́n bí ni wọ́n bí Ànábì ni. Bàbá Alájí àgbà, Rahimahullahu ta'ala. bàbá Adájú ya Adẹ́rì, Rahimahullah. bàbá Agbónítàdá, Rahimahullah. bàbá Alágége, bàbá Agbóníkìdómà, oníwàjà àgbáyé, àbáwá àgbà lágbòrò, bàbá Alébàdí òrí, bàbá Mọ̀fásùrù abẹ́ẹ̀mí. Gbogbo aná lọ́wọ́ bá ti Amúra Tìjání, Ṣátìlẹ̀ Kádìrì, Ṣé Ibrahim Ìyáàsì, bàbá wájú Amúdù Rùfáyìn Dásàlá ti Mìskínú àgbà, Bígó rẹ̀, àtúkù ti ara àyá tántánmà gbogbo bẹ̀rẹ̀ bàbá aláyé, bàbá Mẹ́másà, lọ́jà gbọ́rọ̀ bàbá tó wá límì, bàbá wa àgbà oníkìyípa, àbáwá Suleiman àkó. Gbogbo àwọn bá dáwì ángẹ́lù bárúkà wọn wọ́n bí wọn ní. Àwọn tó bí wọn ní ọba gbéyàwó kó láti wájà lùbárúkà wọn. Àṣẹ ìyàwó ní ń jẹ́ kíyàn ọ̀rọ̀ máa rí bí. Àwọn sì ní fún mi ní Ànábì Muhammad sọ̀rọ̀ kan. Sallallahu alaihi wasallam. Bá Yorùbá Ànábì dáadáa. Sallallahu alaihi wasallam. Àdàbàrà wọn kálágbà ọlọ́wọ́n jẹ́ alálùbáríkà. Àmín. Ànábì ní ìdá máa tábùnù Ádámù. Ọgbọ́ ìdá máa tábùnù Ádámà tí ọmọ Ànábì Ádámà bá kú tán tẹ́mi bá ti bọ́ lára ọmọ nìyàn. Nkọ̀tọ́ àníwò amúlùwú ìlàmì tàláfín gbogbo sẹ́ tí ń bá máa ń ṣe gbogbo ó sì tó yóò stọ́pù. Ààrẹ tí ń gbà ó stop. Sàárà tí ń ṣe ó ti já. Ìrun tí ń kí gbogbo ẹ ti tán ìlàmì tàláfín. Iṣẹ́ rí mẹ́ta péré ni ò ní stọ́pù. Sì Yorùbá Ànábì dára jàmbá. Sallallahu alaihi wasallam. Alákọ̀ọ́kọ́ iṣẹ́ rẹ̀ tí ò ní stọ́pù. Òun ni sọ̀dákọ̀ tí ń já yàtí sàárà tó kù bá ṣe kalẹ̀ tí bá ń ṣe ń bẹ lé ìgbà tó kù lọ tán ọkọ̀ mọ́sálásí ọkọ̀ lè ṣe kalẹ̀ ọwá lówó tán bá rí bẹ́ẹ̀ ká máa fi sàánà ọmọ òrukàn òṣìṣẹ́ rẹ̀ kalẹ̀ ọdákó kalẹ̀ ọwá ní gbogbo ń tẹ́ bá nílé rẹ̀ inú oko yìí o
ẹ máa fi ṣàánú àwọn mùsùlùmí ládàá rẹ̀ ọmọ lọ bá òkú òun ò ní stọ́ọ̀bù. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ilé méjì tàbá òbí ìmọ̀ tó kú bá ní tó bá fi ṣàǹfààní fáwọn ọmọ nìyàn. ọkéwú ọwọ́ kọ́ ọmọ kéwú àbọ̀ kàwé ọkọ̀ ọ̀yàn nílé ìwé àbọ̀ ọkọ̀ sí ọwọ́ ọkọ̀ àwọn èèyàn ní sí ọwọ́ lópin ìgbà tá bá ń jàǹfààní iṣẹ́ náà náà ó sì máa lọ bá òkú náà. ẹlẹ́ẹ̀kẹta òun ni wàlàdé sọ́ọ̀lì yàdúwùláwù ọmọ rẹ̀ ọmọ àlùbáríkà ọmọ ìdùnnú ọmọ ìyọnú tó kú bá fi kalẹ̀ lópin ìgbà tí bá ń ṣàdúrà fókú náà ládàá rẹ̀ ó sì máa lọ bá òkú. ẹwà jábìra wa ẹni tí ó bá wá fẹ́yàwó níbo ló ti rọmọ rẹ̀ bí? ẹni tí ó fẹ́yàwó ẹni tí ó lọ́kọ bí gbogbo àwọn ọmọ bá ń ṣàdúrà fóbi wọn tani ó ṣàdúrà fóun. èrè ìgbéyàwó òun ni ká tún bímọ ọmọ rẹ̀ tí ó máa ṣàdúrà fún ni lójú ayé ẹni, ọmọ rẹ̀ tí ó máa ṣàdúrà fún ni bàbá sí láyé mọ́ dáadáa. ẹ bá rí Kùránì. máa tọ́ bẹ́lẹ̀ kọ́ ọ̀mìnà ní sáàyè. ìgbéyàwó ẹlẹ́ẹ̀kẹrin ni. Ọ̀gẹ̀ máa tọ́ bẹ́lẹ̀ kọ́ ọ̀mìnà ní sáàyè. ìgbéyàwó ní jábí máa rẹ̀ gbogbo àwọn tá a ti ń gbọ́ láwọn ẹni rí ni wọ́n bí wọn ni wọ́n wá ń kó àlùbáríkà wọ́n wá ń kó ẹ̀yẹ bẹ́ẹ̀ bá ti dé ẹ̀fọ́ abalẹ̀ wọ́n wá ń kó ẹ̀yẹ báwọn òbí wọn. wọ́n náà bàbá fẹ́ tán láyé bàbá fẹ́ tán yányá wọ́n náà àfi kó lọ lè níyàwó. bàbá fẹ́ tán nu ayé yányá àfi kó lọ́kọ. ìbáwọn kan ló bí wọn ni wọ́n ti kú ẹ̀yà wa àwọn kan ló bí àwọn kan wọ́n ti wá kú. bàbá àwọn ọmọ wọn á máa wá tara ọmọ rántí àwọn tó ti lọ pé ọmọ aláàjì lágbájá ló dé yìí. bàbá aláàjì àgbà ìwọ̀n bá bí àlífà tàná bò láti rántí wọn. bàbá wọn ní tàdá tàná ìwọ̀n bá bí bàbá wọn tàdá tòní bò láti rántí wọn. ìwọ náà bọ̀ọ̀bá lágbára bọ̀ọ̀bá lówó tọ́ ọlọ́lá lọ́lẹ́ fẹ́yàwó kò lè bá lórí pa nínú ayé àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. La ilaha illallah. ẹgbẹ́ Kùránì. máa tọ́ bẹ́lẹ̀ kọ́ ọ̀mìnà ní sáàyè. Olúwa dákun má dùn wá ńlá dá. Ọ̀gẹ̀ máa tọ́ bẹ́lẹ̀ kọ́ Àwọn sẹ́yìn lọ́sọ̀ lórí o. ní sáàyè. Àwọn sì fún mi nì. Àǹfààní tí bẹ́ẹ̀ bí ìgbéyàwó mélòó láti ká ni. Méjì. La ilaha illallah. Àti kú náà ẹ̀ fún mi nì. Ó di mẹ́rin jàmá ẹ̀ bá ń pariwo Ọlọ́run dáadáa kí n gbọ́ jàmá. Allahu akbar. Àkọ́kọ́ àṣẹ Ọlọ́run ọba ni. Ẹ̀kejì ìlànà Ànábì ni. Ẹ̀kẹta ìgbéyàwó ìmọ̀ ń gáìdì ọmọnìyàn láti má lè ṣe ṣìnà. Ẹlẹ́ẹ̀kẹrin ìgbéyàwó tẹ́ rí ni òun ni ó sọ ọmọnìyàn dẹni tí ó lọ́mọ láyé pé èmi náà bímọ o. ọmọ rẹ tí ó máa ṣàdúrà fún ọ lójú ayé rẹ, ọmọ rẹ tí ó máa ṣàdúrà fún ọ nígbà tó bá sí láyé má. ẹlẹ́ẹ̀karùn nínú àǹfààní tí ń bá fún ìgbéyàwó ọ̀dẹ̀lẹ̀ mọ́mìnì àwọn àǹfààní wọn ní ìgbéyàwó tẹ́ rí ni wọ́n ní sábàbù lílìgì náà ìgbéyàwó ọjà okùnfà tí máa ń jẹ́ kí yóò lówó lọ́wọ́. bọ̀bá lówó lọ́wọ́ tó jẹ́ lọ́sì yá mo fẹ́ kó sì ọ gbọ́ kú nínú ọ̀ràn mi tọmọtọmọ táyátáyá tẹbítẹbí taratara ìyàwó ló ṣe. àwọn sì ní mọ́mìnì Jábìrù bùnú Abdullahi kí mo kó kọ́ rẹ̀. Jábìrù bùnú Abdullahi. olówó làbárì ó ní arákùnrin kan wọ́n sọ́dọ̀ ànábì. Sallallahu alayhi wa sallam. ti bá yọ̀bá ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. ó ní já àárọ̀ jòló yìí lánàbì. arákùnrin kan wá bá ànábì ó ní yẹ̀ṣukú àbá mọ́mìnì yẹ̀ṣukú ilé ìfà kọ́tà ó ní wà ànábì ò sí pọ̀ ìnira pọ̀ ìyà yìí pọ̀ ebi ń pa wá àlówólọ́wọ́ kọ́ àwọn tí ò tó wa náà wọ́n sì rí sí yẹ̀ṣukú ilé ìfà kọ́tà ó ní ànábì ò sí pọ̀
àbá àmọ́mìnì wọ́n ní ànábì wa pa aláṣẹ ẹ bá ń pariwo ànábì dára kí n gbọ́. sallallahu alaihi wasallam. wọ́n ní fa àmàrà òun nàbí yọ ányá tàṣà wájà ànábì wa ní ògùn owó lọ wá tó sì ó fi kú nínú ọ̀rá rẹ̀. àmàrà òun nàbí yọ ányá tàṣà wájà ànábì wa pa aláṣẹ pé ìyàwó ni ọlọ́sẹ̀ ó sì sì ìyàwó sì lówó ó sì lọ́lá. fọ́ọ̀kìlú. ìgbéyàwó tẹ̀rí ni. máa tọ́ bàlá kó mìnà ní sáàyè. àwọn sì lè mú mi. bọ́ọ̀lù Kùránì ọwọ́ rẹ̀ inú Súrátù Nìsáì. ọlọ́ni wàá kí ó yà ìyá máa mi ń kọ́ wa sọ́ọ̀lì yíyà mí ní ìbáàdì kan wáyé ìmáà ikọ̀ ìyẹ̀kúnà púpọ̀ yughnihimullahu min fadlihi. وانكحوا الأيام منكم وأنكحوا الأيام. وانكحوا الأيام منكم ó sì wà fún àmọ́mìnì. والصالحين من عبادكم ìyàwó máa ní wọn ló lájú olórí. وإمائكم. àwọn ìlú mi ni àṣẹ ọmọ ọba ló dé ọlọ́ni ẹ̀yìn ọkùnrin. وانكحوا الأيام منكم bẹ́ẹ̀ bá obìnrin tí ò tí ì délé ọkọ tí ò tí ì lọ́kọ tó sì wà lè bàbá rẹ̀ tí ò lọ́kọ ẹbí fúnra wọn ẹjí wọn fẹ́ra wọn. àwọn ọmọge ẹ máa fẹ́ wọn wọ́n dàbọ̀ bá jáde lébọ̀ tí ò lọ́kọ mọ́. wọ́n ní rẹ̀ dání pé ọkọ yẹn kú tó o sì tí ì dépò pé o ti mọ̀ pé ara tiẹ̀ náà ò tí ì lè o lè fara gbé wọ́n méjì sẹ́kù lára rẹ̀. ọlọ́ni ẹ fẹ́ wọn ni ẹ fẹ́ wọn. وانكحوا الأيام منكم àwọn ọmọlúwàbí inú yín ẹ fẹ́ wọn àwọn ọmọlúwàbí inú ẹsẹ̀rú ẹ fẹ́ wọn. والصالحين من عبادكم. àwọn ní bákan náà àwọn tó bá jẹ́rú àwọn ọmọ rẹ̀ sọ́ọ̀lì yìí náà nínú ìbáàdì gan àwọn ẹni rẹ̀ nínú àwọn ẹrú lọ́kùnrin ẹ fẹ́ àwọn náà ẹ máa fẹ́ wọn. وإمائكم. àwọn ẹni rẹ̀ nínú àwọn ẹrú lóbìnrin àlìmáwù àwọn tẹ̀lé mọ́mìnì ẹrú lóbìnrin wọn ń pè bẹ́ẹ̀ àwọn ẹrú lóbìnrin ẹ fẹ́ wọn ẹ fẹ́ ẹrú lọ́kùnrin ẹ fẹ́ ẹrú lóbìnrin ẹni tọ́jú ọmọlúwàbí tí èsì ẹrú ẹ máa fẹ́ wọn. يكونوا فقراء. ọlọ́ni bẹ́ẹ̀ bá jẹ́ aláìní tẹ́lẹ̀ kẹ́ ẹ tó fẹ́yàwó bẹ́ẹ̀ bá jẹ́ni tí ò lọ́lá bẹ́ẹ̀ bá jẹ́ni tí ò nípò bẹ́ẹ̀ bá jẹ́ni tí ò níyì bẹ́ẹ̀ bá jẹ́ni tí ò ga tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ni tí ò ní mímọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá tálíkà tẹ́lẹ̀ kẹ́ ẹ tó fẹ́yàwó. يغنيهم الله من فضله عليم. ọlọ́ni yẹ kúrò bùkọ́rọ́ èsì ọ̀rọ̀ rẹ̀ pé tó fi máa pé ìgbéyàwó yìí máa ń jẹ̀yàn lọ́lá. يكونوا فقراء. ọlọ́ni bẹ́ẹ̀ bá jẹ́ olóòsì tẹ́lẹ̀ tẹ́ lówó lọ́wọ́. يغنيهم الله من فضله. ọlọ́run yóò sì torí ìyàwó tó ẹ ṣe yóò sì wá fowó fún yín yóò fún yín lọ́lá yóò fún yín nípò. والله واسع عليم. ẹ̀jẹ̀ wọ́n á ní kẹ́kẹ́ àgbà ọlọ́run wá sí ọ̀rọ̀. عليم. ẹ lọ́jọ́ bá ń gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa jẹ̀má. الله أكبر. ẹ bá ń gbọ́dọ̀ wọn bá lẹ́yìn ká sí kí n gbọ́. الله أكبر. ẹ bá ń gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa jẹ̀má. الله أكبر. ọ̀bìnrin mọ́mìnì ànábì àwọn mẹ́ta kan bẹ àwọn mẹ́ta péré làwọn tá a wí ọ̀bìnrin mọ́mìnì akọni alàlọ́yìn ìhànàtúhùn ọlọ́wọ́n bá ti fowó ẹ̀ gbáyà bí àwọn mẹ́ta tá a wí àwọn lèmi ọlọ́wọ́n bá máa ràn lọ́wọ́ nínú ayé wọn. àwọn mẹ́ta tá a wí gbogbo tá a bá dáwọ́lé èmi ọlọ́wọ́n bá yìí kún wọn lọ́wọ́ ìní dá wọn dára wọn ojú òní tì wọn láéláé. àwọn tìlẹ̀ mọ́mìnì alákọ̀ọ́kọ́ òun ni alimujahidu fi sabilillahi ẹni tí máa ń jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba òfòwò tó ní òfin jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ọlá tó ní òfin jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ìmọ̀ tó ní ipò tó ní bíbí tó ní àlàáfíà tó ní òfin jagun ọlọ́ni àníbi ní dandan ní fọlọ́wọ́n ọba kọ́rùn ẹ lọ́wọ́ lórí tó bá dáwọ́lé
mélòó mo gbé jàmbá. mẹ́ta. ẹlẹ́ẹ̀kejì àwọn tìrì mọ́mìnì ó ní anákíwù ẹni tó wá lọ lè gbéyàwó yùrídù ayẹ́sítà fífà ọkàn gbéyàwó yìí ni ìsìnkú lówó lọ́wọ́ yùrídù ayẹ́sítà fífà ọlọ́lẹ̀ ṣèyàwó torí ó ti mọ̀ pé egun ń bẹ lára àwọn àláfíà ń bẹ tó dáa tó pé bí wọn bá gbéyàwó ọ̀pọ̀lọpọ̀ àmọ́ àdúgbò lówó fún lóyún tó yẹnyẹn ọ ní ìfẹ́ ṣe sìnà o wọ́n ní sìnà ọ̀dá o ọwá torí ipò ọ̀fẹ́ ṣe sìnà ọwá lọ lè ṣe ìyàwó akúni alàlọ́ ìyá ánàtò hàn ọlọ́ni dáadáa anábì ní dáadáa ní fọlọ́wọ́n ọba yóò ràn wọ́n lọ́wọ́ ó di mélòó jàmá. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta òníwádìí màkà tìbù yùrídù lìádá alátìlẹ̀ mọ́mìnì àlìmàkà tìbù ẹrú tó wá sọ fún ọ̀gá rẹ̀ bí ìwọ ọ̀gá mi o ẹ fojú wo àbá fún mi náà gbọ́ ẹ fún mi yọ̀ǹda ẹjẹ́ máa lọ ẹ wá sọ iye tí owó mi ká ẹ má bẹ́ẹ̀ rà mí ẹ sọ iye tó bá jẹ́ ẹ wá fún mi ní iye gbà báyìí ẹ fún mi ní iye oṣù báyìí màkàtí kò lọ́gbọ̀n o ẹ bá ń kọ́ kalẹ̀ pé bàbá mi ní bí oṣù mẹ́ta ń sì sẹ́ lọ ìwà lọ lè wá ọ̀nà owó wá tí fi bọ́kùn ẹrú kò lọ́rùn ara mi. ẹrú tó bá wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́lá níyà bẹ́ẹ̀ ó lérò bẹ́ẹ̀ òun fẹ́ bọ́kùn ọdún kò lọ́rùn ara wọn ni òun sì ṣe lọ lè wó wá ni tọ́wá láníyà bẹ́ẹ̀ ọlọ́run ní sì kún lọ́wọ́ yóò sì rówó náà yóò rà á lọ. ẹ̀yẹ kúlọ̀ fúkọ̀rọ̀ yóò ní mo lọ́wọ́ ẹgbẹ́ báyìí jagunjagun ọlọ́wọ́n bá ànábìyàn wọn bá yóò ràn lọ́wọ́ ẹni tó fẹ́ yàwó nítorí àìfẹ́ ṣe sí náà ọlọ́wọ́n bá yóò máa ràn wá lọ́wọ́ ẹrú tó ní olówó mi ẹjẹ́ máa lọ nílò lè ṣiṣẹ́ sì wá sanwó ara mi fún ara mi ànábì ní ọlọ́wọ́n ràn lọ́wọ́ ẹ̀ sì yóò bá ànábì Muhammad jama ẹlẹ́karùn nìyẹn ọba ti gbéyàwó ọ̀nà òsì fún ọ àbá àfọmẹ́ni ọ̀nà òsì fún ọ jùlẹ̀ bíbù sábẹ anabi Muhammad ni ó buléwà púpọ̀ jùlẹ̀ bíbù buléwà àwọn sábẹ anabi wọn bá gbogbo náà bá ṣe wọn máa ń kó ọ̀rọ̀ wọn lé anabi lọ́wọ́ ni pé kíla kí ló tó kù ọlọ́bìnrin ká wà lọ lé bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bí bàbá mi àti ìyá mi mo tó lọ lé ọkọ ẹlẹ sọ fún anabi kò fi mí lọ́kọ bàbá rẹ̀ gbàjọ́ lọ́dọ̀ ànábì ọba jùlẹ̀ bíbù lọ́dọ̀ ànábì jùlẹ̀ bíbù tábí kò lówó kò lọ́lá kò nípò kò ní ìkò tún á lẹ́wà ẹwọ nǹkan kò tún á lẹ́wà bàbá ìwádìí ó ní ọmọ mi lọ́dọ̀ wọn ti tẹ́ náà àti ọjọ́ ọkọ̀ ó ní ká máa ń wọ́pọ̀ àwọn àgbà ìnà níbi náà jùlẹ̀ bíbù tó ní díẹ̀ ó ní àjọ yìí náà gbogbo àwọn tí ń tóòsì tẹ́lẹ̀ wọn ọ̀gbà tẹ́lẹ̀ ní bá ti tóòsì wọn báyìí wọ́n sì ń pọ̀ láwọn ọ̀fẹ́ mi ní lọ́fẹ̀ẹ́ olóhun fẹ́ ilé bíbu olóhun fẹ́ bí ilé bíbu sọ fún òun fẹ́ báyìí ni bàbá ẹ̀mí sàábẹ̀ yìí ẹ̀mí rẹ̀ yí padà bí ní bá fọ̀rọ̀ lọ́yìn kẹ́ máa fọwọ́ lọ́kọ̀ bí olóyè ìwọ́ra wí yàn lówó kọ̀ lọ́lákọ̀ ní kankan tó wá dàtà bí ìjàmbá wa jẹ wá kó tó wá jọ ọmọ wa ni kò tó wá lẹ́wà. bàbá yìí wá padà sí ní ọ̀dọ̀ lẹ́yìn báyàwó rẹ̀ ó ní ìwọ ìyàwó mi ó ní ìfánábì lẹ́sí o ọkà níwájú ọgbọ́ni ẹ̀sì yorùbá nàbì wọ́n níwájú ọgbọ́ni tó ọmọ jùlẹ̀ bíbù wọn ni mo máa ń kọ anábì ní jùlẹ̀ bíbù òun bá lẹ́wọ̀ ìyàwó náà bá ní jùlẹ̀ bíbù kẹ adúlù tọ́lọ̀ sí ọmọ yìí rẹwà kọjá jùlẹ̀ bíbù yàrá náà lọ́wọ́ obìnrin náà wà ló ti gbóhùn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó ní ìyá mi àti bàbá mi kí lẹ́ ń sọ anábì sọ pé tóun fẹ́rẹ̀ nípa mi èyí wá tún wá ronú èyí tó ní mọ̀rẹ̀ lẹ́yìn ànábì ni. sallallahu alayhi wa sallam. àbá rẹ̀ fọ́ mọ̀rẹ̀ ọdún wá ń gbé yẹ̀wò ṣéwù rẹ̀ fọ́ mọ̀rẹ̀ baálé rẹ̀ fọ́ mọ̀rẹ̀ ó dàbí ọ̀dà pàdéyàn inú kan ọkọ̀ kan tẹ̀lé ọlọ́wọ́ sì di ọ̀dà. ẹgbẹ́ mọ́tò yìí àníyàn lágbára púpọ̀ ní ọ̀bá láníyàn kò nìkan. gbogbo ntọ́lọ́ bá tó ọmọ ènìyàn bó ọba ti láníyàn billahi al-azim
ọ padà wọ ọlá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ àfáà tọ́lọ́lá tó nípò tó ní ìtọ́lágbéga bí ọba láníyàn gbogbo dáwùlà rẹ̀ yóò wò lọ́wọ́lọ́wọ́ àwọn olówó àwọn ọlọ́lá àwọn onípò àwọn olóṣèlú bí wọ́n bá ti láníyàn tó dáa wọ́n wo pósìtì wọn lọ́wọ́lọ́wọ́ kìí ṣe gbogbo ẹni kò lérí ipò náà làbùkù kan àwọn míì ń bẹ yóò kò lérí ipò tòun ti bẹ́ẹ̀ náà àpọ́n ló sì tún máa bá yá àwọn rẹ̀spẹ̀tì bẹ́ẹ̀ ẹlòmíì ti ń bẹ àníyàn ẹ lọ́pọ̀ bẹ́ẹ̀ lòmíì yóò kò tán èyí láì yẹyẹ wọ́n èsì ọmọ yìí ní bàbá mi gbà ntá nàbì bá ti wí ní í ṣe ẹ̀ sì yóò bá nàbì dáadáa jábà. sallallahu alaihi wasallam. bàbá mi àti ìyá mi ẹ bá gómìnà ọ̀dọ̀ nàbì kó fi fífọ́ tó bá wù. tàyè lówó tàyè lẹ́wà tàyè níyì tàyè lágbèga tàyè lọ́lá jùlẹ̀ níbi wá fi ọmọ yìí àbá mọ́mìnì ànábì wá ṣàdúrà fún wa ànábì ní ọmọ yìí sì gbà ọlọ́ọ̀fẹ́ ti dìná ọwọ́ àgbà kí n fi ọ́ fún jùlẹ̀ bíbù ẹ ti lówó náà ẹ ti lọ́lá ẹ ti nípò ẹ ti níyì ànábì nínú àwọn mẹ́ta tọ́lọ̀ wọn bá ṣírò wípé bọ́lọ̀ wọn bá fẹ́ ṣàánú wọn tẹ́lẹ̀ bá bá ṣe ìyàwó ọlọ́wọ́n sì ṣàánú wọn wọn náà jẹ́ kánú wọn. ẹ̀yẹ kúrò fúkọ̀rọ̀. àwọn ìdílé mọ́mìnì wọ́n padà lówó wọ́n padà lọ́lá wọ́n padà níyì wọ́n padà lọ́rọ̀ jùlẹ̀ bíbù gbogbo àwọn ọmọ tó wá bí pátá gbogbo wọn ni wọ́n wá fáìn wọ́n wá fún ẹwà bí àwọn lọ. gbogbo ní ìwọ lọ́rùn mẹ́wàá fọ́dìlì. Allahu wasi'un alim. àwọn ìdílé mọ́mìnì àǹfààní nígbà tó gbéyàwó yà ń kàyé o ẹlẹ́ẹ̀kẹfà òun ni àtàwùnù bayna zawjayni afẹ́yàwó ìwúlò ni pé a máa rara wa lọ́wọ́ àwọn máa rara wa lọ́wọ́ ìyàwó yóò máa mójútó lé agbálẹ̀ tìyàwó ni àdáná tìyàwó ni àwòfọ̀sọ tìyàwó ni àwòtúnléṣe tìyàwó ni kọ́dà bá sì náwó tábà á máa sọ gbogbo ọkùnrin ò lè ṣe yíò obìnrin náà máa ṣe gbogbo ètò yíò tí ó sì máa jẹ́ ìrànlọ́wọ́ fọ́kọ rẹ̀ ń tọ́ ẹ kọ́kọ́ ó ṣe ọkùnrin mi ń bẹ kọ́ lọ́gùn o àmọ́ láàrin ijọ́ mẹ́fà o lè má gbẹ́lẹ̀ nu yàrá ọlọ́mọ náà nù ọba tún ọlọ́mọ náà nù ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ aṣọ bẹ́ẹ̀dì tẹ́lómi fi ń sún lọ́kùnrin mi onírànà àdúlẹ̀ máa pa mẹ́ ọlọ́ ìlú aṣọ kójú sábẹ́ kẹ́ni nígbà tí ìníyàwó wọ́n bá jẹun kalẹ̀ oúnjẹ sàríjọ́ mẹ́ta abọ́ rẹ̀ ó lè má fọ̀ àìníyàwó nù. àmọ́ bọ́bá ti níyàwó bó o ti ń jẹun tán yóò ti palẹ̀ máa bó o ti fọ̀ yọ̀bọ̀ ọ̀fọ̀sọ yọ̀bọ̀ ọgbálẹ̀ ìyàwó ní ràn lọ́wọ́ ọba tó wá di pé tọ̀hún bá tún dé sí ọ̀wọ̀ èrè òru tó lè dá rẹ̀ gbálẹ̀ ìyàwó tó ràn lọ́wọ́ pé yá ẹ máa bọ̀ wá dà sí ẹ̀ ìyàwó dàbí ọ̀dà bá fún mẹ́rin bẹ́ẹ̀ lọ́kọ náà yọ máa rẹ̀ ìyàwó lọ́wọ́ ọkọ ni ó jáde yọ máa wá jíjẹ múmú kí kọ́dà ìyàwó ní máa mójútó ma bẹ́ẹ̀ bá rọ́mà tó bá yàn tó yanjú ẹ má kí bàbá ìyá ni ẹ kí bẹ́ẹ̀ bá sì rọ́mà tó bá yàn àkúyà ìyá ni ẹni ẹ bá wí bàbá ó ti jáde látàárọ̀ ìyá ni ó wà lé ẹ̀yin ìyàwó ẹ dákun ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ẹ̀sìn amínà. àwọn sì ní fún mi nì ìrànlọ́wọ́ ni ìgbéyàwó jẹ́ bàbá yóò máa ràn ìyàwó lọ́wọ́ ṣé ẹ má sọ ń lè bàbá wa gbowó kalẹ̀ ọfẹ́ ra gbogbo àwọn akẹ́ni tẹ̀ máa fi kùn sójú tẹ̀ máa àbí àwùdà gbogbo ẹ̀ bàbá òkòwò rẹ̀ kalẹ̀ ọkùnrin gidi máa ń kówó rẹ̀ kalẹ̀ ni ìyàwó rẹ̀ bẹ̀ ọfẹ́ ra pẹ̀fún ọkùnrin gidi ó kówó rẹ̀ kalẹ̀ ni jíjẹ múmu lé ọkùnrin gidi ní ó kówó rẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ nípa ojúṣe ọkọ láya àwọn tó lè mú mẹ́rin ẹ̀dá lóbi mẹ́fà náà. fẹ́ẹ́kì balakọ mẹ́yàánẹ́sà. àwọn tó lè mú mẹ́rin àti yanjú oríṣiríṣi nǹkan bíi mẹ́rin àbí mẹ́lò àtẹ̀jú báyìí. aṣọ definition ìgbéyàwó ní ìsìlámù kí ni ìdájọ́ ìgbéyàwó ní ìsìlámù àwọn àwọn olólè fẹ́ yàwó àwọn òun ni ò lè fẹ́ àti yanjú ẹ̀ àǹfààní wo ní ń bẹ fún ìgbéyàwó àti yanjú ẹ̀ báyìí ayọ̀ ẹ̀kọ́ ni. ọwọ́ kan yìí ti yáàrú zawojati wà zawoj bàbá fẹ́fẹ́ yàwó àṣẹ̀ṣà yàwó ni àṣẹ̀ṣà ni
a kì í fẹ́ ẹni tó ayé fẹ́ ẹni tá a bá rí. àwọn tìlẹ̀ mọ́mìnì obìnrin òun ni máa ń jẹ́ ìsinmi fún ọkọ nínú ilé. bọ́bá bá fẹ́ ìyàwó ẹni tó fẹ́ o wọ̀ ìyàwó tó fẹ́ tí ó fi wọ́n sinmi má fún ìyàwó tó kó wà láàbọ̀ láyà mọ́. àwọn tìlẹ̀ mọ́mìnì obìnrin ni máa ń mójútó lé. bọ́bá bá fẹ́ ìyàwó ìwọ ọkùnrin ṣe ṣàyàwó tó máa fẹ́ tí ó bọ̀ tún lè rẹ̀ ṣe dáadáa tí ò ní balẹ̀ rẹ̀ jẹ́. obìnrin ní ó bọ̀ tó àwọn ọmọ rẹ̀ bọ́bá bẹ́ẹ̀ bí ìyàwó gidi ni ó fẹ́ tí ó bọ̀ rí àwọn ọmọ rẹ̀ táwọn ọmọ lọ lè kéwu tí wọ́n lọ lè ìwé tí wọ́n kọ́ sí. obìnrin ní ń bá ọkọ mójútó dúkìá rẹ̀ ṣẹ̀ṣà ìyàwó bàbá fẹ́ ṣẹ̀ṣà àbá mọ́mìnì àkọ́kọ́ ń tá gbọ́dọ̀ ṣẹ̀ṣà òun ni ṣẹ̀ṣà ìsìláàmù lára obìnrin mọ́mìnì ọ̀fẹ́ kékeré ní ọmọ adákẹ́ bàkí àyàdá. wala tankihu al-mushrikati hatta yu'minna. Suratul Baqara láyà tábà mọ́mìnì ike yìí wà àyà 220. wala amatun mu'minatun khayran min mushrikatin walau a'jabatkum. dákun tó bọ́lá ọba bí ọba ń kásá tó lọ́wọ́ bá kó tóbi. Allahu akbar. náwó rẹ̀ dáadáa kọ́ lọ́wọ́ bá tóbi jàmá. Allahu akbar. arábìnrin mọ́mìnì àṣì ọlọ́wọ́ bá ló dé yìí ọlọ́ni gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin. wala tankihu al-mushrikati. ọlọ́ni ẹ̀yin ọkùnrin bí ẹ bá fẹ́ fẹ́yàwó ẹ̀ ṣẹ̀ṣà ní ẹ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ lóbìnrin. hatta yu'minna. ìwọ ọkùnrin bàbá fẹ́ fẹ́ ẹlẹ́bọ bàbá fẹ́ fẹ́ kiri yóò kó tó di pé òun wálé pé ìyàwó rẹ̀ rèé ní orí pé ó gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ó ti gbà síláàmù bí ẹ bá ti gbà síláàmù ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fẹ́ wọn. wala amatun mu'minatun khayran min mushrikatin walau a'jabatkum. ọlọ́ni ẹ̀yin ọkùnrin wọ́n là máa tún kẹ̀sì wá fẹ́ ẹrú lóbìnrin mu'minatun tó tún wá jẹ́ mùmìnì. khayran min mushrikatin ọlọ́ni ó sì lóore fún yín ju kẹfẹ́ ẹlẹ́bọ lóbìnrin lọ. walau a'jabatkum. ẹwà rẹ̀ owó rẹ̀ iyì rẹ̀ ìran rẹ̀ ìbá máa ṣe ilé mà ọlọ́ni ẹ gbọ́dọ̀ wo yín o ẹ gbọ́dọ̀ wowó ẹ gbọ́dọ̀ wọlá ẹ gbọ́dọ̀ wọrán ẹ̀sìn ni ẹ kọ́kọ́ wò ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ lóbìnrin ọlọ́ni táwọn ọkùnrin la wí ni ẹ̀yin obìnrin náà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bọ̀ pọ̀ wálé. wala tunkihu al-mushrikina. àwọn sì ní mọ́mìnì àkíyèsí bẹ́ẹ̀ láàrin yẹn látàkì wọlé mọ́jìrì káàtì ọkùnrin ni yóò sọ pé ìyàwó mi rèé bàbá mi ó tẹ́ mi lọ́rùn àmọ́ obìnrin wọ́n máa fobìnrin lọ́kọ ni àǹkà yòǹkìú ọlọ́ni ńlá tún kí wọ́n ní mọ́jìrì káàtì àdájúkọ obìnrin láyè bí àkọ́kọ́ òun ọkọ ìyàwó la dájúkọ pé tọ́ba fẹ́ fẹ́ ìyàwó mùsùlùmí ni wọ́n fẹ́ amẹ́lẹ́ẹ̀kejì látúnkìú agbègbè. wala tunkihu al-mushrikina. ọlọ́ni gbogbo ẹ̀yin bàbá ìyàwó àbí ẹ̀gbọ́n bàbá ìyàwó àbí àbúrò bàbá ìyàwó látúnkìú al-mushrikina ẹ gbọ́dọ̀ fọmọ yín lóbìnrin fún ẹ lọ́bọ lọ́kùnrin. hatta yu'minu. àwọn sì lè mọ obìnrin ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ àtàyò mìíràn àfi kẹ́ẹ̀rí pé gbọ́lọ́gbọ́ o bọ̀mọ̀ yín bá mọ́kọ wálé ẹ gbọ́dọ̀ fọwọ́ sí àfi kẹ́ẹ̀rí pé ọkọ tó mú wáyé mọ̀mìnì ni ọlẹ́sìn ni ó níwà. wala abdun mu'minun khayrun min mushrikin walau a'jabakum. ọ̀dà ẹ̀yin àfáàyìn bàbá wa mọ̀mìnà kẹ́ fi ọmọ yín lóbìnrin kẹ́ sì fi fún ẹrú lọ́kùnrin tó sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run ló lóore fún yín ó lóore fún yín àti lọ́wọ́ bá lóde yìí. àwọn tó yẹ mọ́ mi nì bọ́bá fẹ́ yàwó wẹ́ni tó lẹ́sìn bọ́bá fẹ́ yàwó wẹ́ni tó níwà ìwà ó ṣe pàtàkì inú ayé obìnrin púpọ̀ oríkì ara àbábìnrin mọ́ mi nì. wàá lè yorí jà
لأطفال كمال إذا ارتدوا هدايا ناكسات لأطفال كمال إذا ارتدوا هدايا ناكسات. àwọn ìlú mọ́mìnì gbogbo ń tẹ́rí tó pọ̀ tọ́mìnì ẹ máa ní làákàyè ọgbọ́n òye ìmọ̀ èyí tó pọ̀ ìwà ara ìyá láti máa ń mu ọmọ tẹ báyìí tó bá yàn ìyá rẹ̀ lọ́dà Ànábì Nuhu alayhi salatu wassalamu Ànábì Ọlọ́run ọba ní ìwà rẹ̀ dá iṣẹ́ rẹ̀ dá ìrìn rẹ̀ dá àmọ́gbà tí ó fẹ́yàwó kò fẹ́yàwó tó dá níjọ́ Ànábì Nuhu tó kọ kànga ọkàn ọkọ̀ ojú omi rẹ̀ Ọlọ́run Nuhu máa kẹ́kàlẹ̀ wọ́n yàgbẹ́ sí ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ níjọ́ tí yà dé Ọlọ́run Nuhu gbogbo àwọn bá gbà fún ọmọ àtùn wọn sínú omi ẹni bá bọ̀ wọnú ọkọ̀ ojú omi ní ọ̀la Ànábì Nuhu ó gbé ọmọ rẹ̀ ó ní Kálíánù máa bọ̀ mánu Kálíánù ọ̀dáhùn ó ní bàbá orí àpáta ní lọ omi gbé ọkọ̀ ọ̀rẹ́ Kálíánù ọdún orí àdámà omi gbé Kálíánù lọ Ànábì Nuhu wá bẹ̀rẹ̀ náà pé Ọlọ́run ọmọ mi nì Ọlọ́run ní kì í sọ ọmọ rẹ̀ torí pé ìyá gidi kọ́ ìyá rẹ̀ kọ́ ló bí ìyá rẹ̀ ìyá bú ni bàbá lè yàn rí bí ìyá bá jẹ́ èèyàn bú ọmọ bú ní òbí ìyá èèyàn bú bàbá èèyàn rí ọmọ bú ní òbí àmọ́ bàbá èèyàn bú ni bàbá ìyá bá jẹ́ èèyàn rí ọmọ rí ní ẹmọ retí mẹ́. ayọ̀sẹ̀ ni mímírì Ànábì Mùsá alayhi salatu wassalam. àti Mùsá Sámìríyù ayé ẹ̀kọ́ ni ẹ wọ́n rẹ̀ o Mùsá Sámìríyù onísì náà ló bí Mùsá Sámìríyù àmọ́ Jìbìrìlù lọ́tọ̀ Jìbìrìlù ọ̀gá màláíkà òun lọ́tọ̀ Mùsá Sámìríyù àmọ́ ìyá tó bí alágbèrè ni sẹ́mi àpọ́yẹ káwo ti Jìbìrìlù tọ́tọ̀ pé ọ̀gá màláíkà lọ́tọ̀ ọkọ́ déyàn lálá ọlọ́ni ọlá pé ìyá tó bí alágbèrè ni Mùsá Sámìríyù èèyàn bú ló sì jẹ́ àmọ́ Ànábì Mùsá ọmọ Ìmúránà ìyá rẹ̀ ló bí Fíráúnà èèyàn bú òun lọ́tọ̀ ọlọ́ni ìdíwò tẹni tọ́tọ̀ ní ìdíwò ti bàbá tó fi sọ́dọ̀ rẹ̀ ìyá tó bí níwò ọlọ́ni ìyá tó bí Mùsá èèyàn rí ni mọ́bí ni bá ń kí ọ nínà tó kílẹ̀ kàwọ́. ìjà lè àti fàárẹ̀ kàwá lọ. ó ní àárín ìrìn ìjà lè bá sàbọ̀ kàtẹ̀. lè àti fàárẹ̀ kàwá lọ. ọmọ mi mo fẹ́ kọ́yàn ọmọ mi mo fẹ́ kódò lówó ọmọ mi mo fẹ́ kódò lọ́lá ọmọ mi kódò lókèké ọmọ mi kọ́dà fáà kọ́lá lùbáríkà ọmọ mi kọ́dà bí bàbá wọn nítàdá ọmọ mi kọ́dà bí bàbá ń pàkátà ọmọ mi kọ́dà bí Mọ̀lánà Sheikh Abdul Wahab òkè láàrú ọfẹ́ kọ́mọ̀ lórí bẹ̀. ìlàrí tàdé ọ̀fọ̀dá ìyá náà kì í sọ ti. ẹ̀rọ tó yẹ bá ń kéwòn náà. ìlàrí tàdé ọ̀fọ̀dá ìyá náà kì í sọ ti. àbáni àlèrà kakọ́ mọ́ yàn bọ́bá ti mọ́ mú kọ́mú lágbàáyá ẹ̀. ìyá bú ọlẹ́jọ́ kẹjọ́ abatèèyàn jẹ́ abatọmọlọmọ jẹ́ ìyá ọlọ́ndà mú kíkọ́ ọmọ jẹ́ náà bá yàn ọmọ rí olè yẹn o ọmọ rí olè yẹn jú. àwọn sì ní bó mí nìyí bàbá rẹ fẹ́ yàwó wọ́n lé káwọ́ ẹ̀sìn ẹsẹ̀ sà ẹlẹ́sìn ni ẹ fẹ́ bàbá rẹ fẹ́ yàwó oníwà ni ẹ fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ yàwó ẹ wò dílé ẹ wọlé wọn àpẹẹrẹ àwọn àbáwọ̀ àgbàlagbòrò ní kàbí jẹrin àbíkọ̀ olùwàwọ̀rọ̀ à. Àmín ya Allah. ìní dákọ̀ ilé náà kọ́ máa di pé ìwọ̀n tó àṣírí tó kún ta àti tó sì dá ní. dákun lọ lè níwà ọ̀kan náà wọn ti máa wá wà sí wàyí náà ní gbogbo kọ̀ọ̀kọ̀ láṣírí. ẹsẹ̀ jẹ́ wí ìsẹ̀mí kan náà. ọwọ́ ti lọ màkà tó ti fẹ́ àbáwọn kan wá náà wọ́n bá wọn àbá àwọn àjọjò púpọ̀ lọ́wọ́ bàbá rẹ̀ bàbá lè ní wá dé ní wá jáde mọ́ ará gbogbo nílẹ̀ ní dáwé lọ́nà báyìí ọwá dé bàtà wá jáde máa ní tí ò sí àbáyé wáyà ní tẹ́lẹ̀ wọn ni wọ́n wá béèrè pé lágbájá pé wọ́n ní ọmọ tó fẹ́ fi ọmọ ilé àwọn ni wọ́n ní káwọn wá béèrè pé ṣé ó níwà
ètò ọ̀fà táwọn bí àkúyà ní sínú àwọn àgbàlagbà tó wọ́n ń tọ́ pínpín tọ́fẹ́fẹ́ ìyàwó wọ́n wà lọ lé ìyàwó gbé lọ lé béèrè pé ọmọ tó ló mú àlùkò fẹ́fẹ́ rè wọ́n wà lọ lè wé nìkan tẹ́ báyà béèrè pé sọ́mọ náà níwá tá ń bá bá rẹ̀ tá níyà rẹ̀ ọ̀dọ̀ wọn gbà bí bàbá fẹ́yàwó wò wà wo ìran wo ọ̀rẹ́ kó tó fẹ́yàwó bàbá fẹ́ fẹ́yàwó Ànábì ẹ̀ bá Yorùbá Ànábì dáadáa ni. sallallahu alaihi wasallam. Ànábì ní takhayyaru li nutfikum Ànábì ní sẹ̀sà bí tó da spam rẹ̀ sí àtọ̀ sẹ̀sà bí ó da sí fàyín nàlẹ́ ẹ̀rí for the sac ẹ̀jẹ̀ máa tọ̀ rẹ̀ wọ́n bá lọ lè fẹ́ olè wọ́n máa ń jalè ńlé wọn má da ó tiẹ̀ wọ́n náà bí olè ẹlẹ́jọ́ wẹ́wẹ́ lọ́ba fẹ́ yàwó yọmọ ojú ọ̀nà tó ọ̀nà ti jẹ́nu àbá mọ́mìnì bá ti wá sẹ́sà ìyàwó bẹ́ẹ̀ lásẹ̀sà ọkọ o má fi oúnjẹ iná lọ́kùnrin wọ́n náà ti màtẹ́lẹ̀ wá ẹ̀yìn bí ẹ̀yìn mẹ́rin ẹ̀wá jà lé lérí wá léyìn kan ṣoṣo lásìkò kan náà tí wọ́n ń fún ọ̀rẹ́ mẹ́ta láàpapọ̀ ó sì fún wọn lóyún ó sì jà wọ́n pọ̀ ẹ̀tún wọn ta fún pé ìfẹ́ náà ni bọ́bá wọlé bí yàrá jí ọ àfọwọ́fà nù ẹnìkan ò fi yà jí ọ fúnra rẹ ló fi yà jí rẹ la ilaha illallah. Aliyu ìjà alẹ́ àti fàálẹ̀ kàwárọ̀. àwọn ènìyàn bó bìrì ẹ̀yin obìnrin kẹ́ẹ̀tọ́ lóko ẹ̀wù ọkọ tẹ̀ máa fẹ́ ẹ̀wù dáadáa má lọ́kọ lásán wo pé sí ọ̀háwọ́ wo tẹ́sítì ẹ̀wù sí ọ̀háwọ́ ọkọ tó fẹ́ wà á tó kọ sáwọn òbí rẹ̀ kó tó ti pọ́ fẹ́ ọkọ tí ó bá tọ́jú àwọn òbí rẹ̀ tẹ́lẹ̀ bọ́ bá wọlé ẹ̀kọ́ ní tọ́jú àwọn òbí tiẹ̀ náà ẹwà kọ́lé ẹwà ẹ̀yìn obìnrin àwọn obìnrin tí ò ti wo wọn ò wo gbogbo táwọn yìí mọ̀ ẹwà ni wọ́n ń wo ọkọ̀ sáà wọlé ọgbà plasma ní tí wọ́n ń wò náà nù ó sì ní jẹjẹjẹ nínú yàrá ó sì ní masínì oníke tí ń kùn kí àbí ń gbé mọ́tò rọ́bà àbí ń gbé mọ́tò kankan bóyá mọ́tò náà gbé ló lẹ́wọ́ kọ́ máa bá fi ṣiṣẹ́ ọ̀dájọ́ ọkọ̀ àjọ ó sì kó hàn owó tó ọmọ bó ti jẹ́ ó sì gbà ó sì fẹ̀yìn lélẹ̀ ó sì fọ́n lóyún ó sì dà ẹ̀yin obìnrin ẹ̀yin náà ẹ wù ẹ̀sìn lára ọkọ ọkẹ tó lọ́kọ ẹ wò wà ẹ wò bíbí pé ta ń bí ọkọ mi ta ni wọ́n máa pè ní máa pé ní fámìlì àwọn ọkọ mi rèé ibi ọmọ ó kọ tọ́mọ rẹ̀ máa gbé kinu ẹ ra kalẹ̀ ni bọ́kùnrin ó ti wò lóbi náà wò àbá mọ́mìnì ìwọ̀n lẹ́lẹ̀ karùn-ún ikhtiyaru zawja wa zawj bàbá bẹ́ẹ̀ sí ìyàwó àásẹ́sà ọkọ àásẹ́sà ìyàwó ni la ilaha illallah. ìdáwí tàdó ọ̀bọ̀dá ìyá náà kì í sọ ti rẹ̀. ìdárí tọ́dọ̀ ọ̀bọ̀dá ìyá náà kì í sọ ti rẹ̀. àwọn tẹ̀lé mọ́mìnì ọ̀bọ̀lá. kamalu dini wọn bá kí wọn náà wà á lè yorí já lè á ti bá lè kàmá lọ wíbẹ̀. Oríjà láti bálẹ̀ kàmàlà. ìdárí tọ́dọ̀ ọ̀fọ̀dá ìyá náà kì í sọ ti. Ìdarí jọ̀dọ̀ ti dé ìyànà kìsàtẹ̀. Ìdarí jọ̀dọ̀ fọ̀dá ìyànà kìsàtẹ̀. Adébíyọ̀ Muhammadu ẹ̀ bá yorùbá níbi dáadáa. Ànábì ní tún kàwé màrẹ̀ àtò lé àríbá yẹn. Ànábì ní a máa ń fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin. Àkọ́kọ́ lè má lè ha a máa ń fẹ́ obìnrin nítorí owó. Bí alágbájá mọ̀ fẹ́fẹ́ olówó a máa torí ẹ̀fẹ́ mẹ́rin. Wàlíjà máa lè ha a ń torí ẹwà fẹ́mìrin pé ọmọ lẹ́wà púpọ̀ òrékè lẹ́wà ọmọge. Pé ọmọ rẹwà púpọ̀ dúdú rẹ̀ máa ń sáyìn ni ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta wàlí ha sábìá ha a máa ń torí ìran fẹ́bìnrin bí royal family ọmọ ọba ni bàbá rẹ̀ ní gómìnà bàbá rẹ̀ ní senate president ọmọ àfáà ni a torí yìí náà fẹ́bìnrin ó di mélòó jẹ́ bá. Ẹlẹ́ẹ̀kẹrin wọ́n lè di ní àátorí ẹ̀sìn fẹ́bìnrin yá ọmọ ìlẹ́sìn òkè ìdìrún ṣeré máa ń lọ́wọ́ àti gbogbo àti ọmọ aborí ni
gbogbo àfáà tó bá ní kẹ́ má borí ọ̀dà òun lọ lọ́hùn gbogbo àfáà tó bá ní ìjábọ̀ ọ̀dà òun lọ lọ́hùn á borí ni ẹ múra dédédédé bí Ìsìlámù ti fara mọ́ tó kọ́ àpọ́nlé bóbẹ̀ nù obìnrin lé táwọn amalé wá ń júwe bọ́dì rẹ àwọn àbúrò ọkọ rẹ àmà sáìsì gbogbo sáìsì tó ń lò wọ́n mọ̀ gbogbo sáìsì tí máa ń lò ní wọ́n mọ̀ ẹni obìnrin lè lójúdì gbogbo nǹkan tó jẹ́ nǹkan tó pamọ́ ti bọ̀rọ̀ máa dákọ̀ ọ̀hún ayé sá síta lèmi ọ̀wá tó wà lè gbogbo nǹkan ẹbí yé yóò wá lè àwọn ọmọ àjò àbíyákẹ́ alábíyákẹ́ lónìí àwọn ní alójúdì ni táyà bíbí àbá ẹ bá ń pariwo ọlọ́run dẹ̀. ìjà láti bá lè kà máa lọ. ìdarí tábà fọdà ìyá náà kì í sọ ti. alábìyí ó ní nǹkan bẹ́ẹ̀ ta torí ẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ owó ẹwà ìran àtẹ̀sìn anabi wa ẹ̀sìn yorùbá anabi ma. anabi ní fàzífárì bíi láti díìnì bàbá abẹ́fẹ́ yàwó ẹlẹ́sìn ni wọ́n fẹ́ má fẹ́ bẹ̀ nítorí owó má fẹ́ bẹ̀ nítorí ipò má fẹ́ bẹ̀ nítorí ìran má fẹ́ nítorí ẹwà torí ẹ̀sìn ló fi fẹ́ anabi ní tàrí ìbá ti yàdá ka gbogbo ntọ́ bá sì dáwọ́lé sórí ẹwà tó lọ fẹ́ torí ẹ̀fẹ́ bẹ̀ wọn tọ́ bá torí ẹ̀sìn fẹ́ yọ padà wá léwà tọ́ bá torí ẹ̀sìn fẹ́ yọ padà lówó tó bá torí ẹ̀sìn fẹ́ yọ padà wá dìran ẹja bí wà alájàgbàlá ń dákọ̀ tá ń pariwo kì bàbá wọn ní tàdá à ń pariwo wọn kí àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ dáwọ́ lànà tó lágbára àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kan ni wọ́n ti ń bẹ́nu àwọn ìjẹ́ tó ti lọ síwájú lọ pé àwọn ń bẹ lọ́wọ́ ní kọ́lọ́ dàgbọ́n jáwa náà jábí máa fà jábí àfà bàbá alájàgbà òyìn bẹ́ẹ̀ ló fẹ́ wọ́n lọ́ọ́ fẹ́ sọ wọn nú yẹn tí ò fẹ́ mọ oko lọ́wọ́ ká bàbá wọn pé àbí bẹ́ẹ̀ má bàbá wọn àmọ́ gbà táwọn tó bí wọn torí ẹ̀sìn fẹ́ra wọn àwọn mọ àwọn òbí wọn látara wọn. bí wọn tó bá torí ẹ̀sìn fẹ́ mọ àmọ́ ẹ̀ dáadáa ẹ̀sìn dọ́wọ́ wa ayébi wa Muhammadu tẹ yòókù dáadáa ni ẹ̀sìn yòókù ànábì dáadáa àwọn bí yàwó tó dáa wà ànábì ní mẹ́sàn-án dàtí lè má rí ìtàlá àtàtún ànábì ní nínú oríire ọmọ nìyẹn nǹkan mẹ́ta bẹ́ẹ̀ nǹkan mẹ́ta yá àwọn olóríire dà bẹ́ẹ̀ bá bá nǹkan mẹ́ta yìí lọ́wọ́ wọn olóríire ni wọ́n. àwọn kàmálù dínì alákọ̀ọ́kọ́ wọn ni alimariatu sọ́ọ̀lì àtù obìnrin rere bọ́lọ̀ bá lórí ìyàwó gidi fẹ́ tí ó ṣe tùnà sí obìnrin oṣooríire. bàbá nígbà táwọn alẹ́ gẹ́wù níbi ẹ̀ ń ti dáyé gàgà abájẹ́ ká tọrọ àmánì jẹ́dù alẹ́ ilé mọ̀ àmánà ọlọ́mọsà bá fi ẹ̀sọ́ wọn. ọmọ àṣà àdúrà làrúgbà tá a máa ń ṣe yìí láti kékeré ọmọ ni ẹ máa ń ṣàdúrà ìyàwó alálùbáríkà ẹ máa ń ṣàdúrà àmọ́ wá fojú wo bí ọmọ orí mélòó ni wọ́n ń gbà wọn. táwọn àtàtù yìí máa ṣàdúrà àdúrà ìyàwó alálùbáríkà àfojú kéré ẹ̀ńjọ́ náà. àfọ̀mọ́ ni ẹ má fojú wo bá nílẹ̀ inú ọ̀dà àgbà yìí. bí ẹ bá sí ìyàwó fẹ́ gbogbo ètò sì dàrú mọ́ lọ́wọ́. wà máa ń yá kí bọ̀ ni fàlẹ́ ìsàlẹ̀ ọ̀hún ti dọ̀ mọ́. wà máa ń yá kí bọ̀ fàlẹ́ ìsàlẹ̀ ọ̀hún ti sọ̀ mọ́. àlá iná nìsá wòlíkìnà ṣàtà fàmílì ọ̀nà lìgàní mọ́tòwálì gàrámù fàmílì ọ̀nà ìlàlù. إذا تبدى لصاحبه ومنهن الظلام وما يزفري بصالحين ينجا وما يجب ببقر فليس له انتظام ألا إن النساء خلقنا شتى ومنهن الغنيمة والغرام
súnmọ́ bẹ́ẹ̀ lọ á sì kí ìró sì máa dínkù ọlọ́mọdé á sì yàwó fẹ́. Àmín. ọkùnrin mi báyìí rẹ ti tò tẹ́lẹ̀ wọ́n dé ìdìbò ṣàdúrà kó tó fẹ́ yàwó ṣàdúrà bẹ́ẹ̀ lọ́hùn pé dákun yàwó alábàárìkà lọ fún mi ànẹ́sì ni òun mọ́wọ́ má wẹ̀wà mọ́. obìnrin míì bọ́bá wọlé tó dùn yóò sì di kíkan obìnrin míì bọ́bá sì wọlé tó dáa bọ́bá wọlé tó dáa tẹ́lẹ̀ yóò tún máa dáa sí i. àwọn tẹ̀lé mọ́mìnì sàádẹ́ tó lè má rí oríire ọmọ ènìyàn mẹ́ta àkọ́kọ́ òun ni àlìmárí àtú asọ́ọ̀lẹ̀ àtú obìnrin rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlìmásíkánù sọ́ọ̀lìwù ibùgbé rẹ̀ kíyàn kọ́lé tó dáa tó fáìn tálọ́sọ fún wa pé àwọn òsì ló gbà ìyàn gbọ́dọ̀ ṣe sùúrù débi pé wọ́n kọ́lé tálọ́ ìnáwó àrọ̀ lébi ìgbẹ́ bọ́tọ̀ ọwọ́ fi palẹ̀ èdè rẹ̀ dàrú àwọn ni àbáwá sheik Uthman sànú sheikhu ọlọ́mọsá járí wọn pẹ́ ẹ̀jẹ̀ amínà wọn ni wọ́n tíráàbù wọn tó wá sí àmọ́tò kan wọlé ẹjá bó nílé yọ ilé ilé tẹ̀ ń lọ́wọ́ ẹjá wa náà borí àìdìgbò alọ́kọ́ àpàṣùmọ̀ lọ́kọ̀ yàn àbá dáadáa yìí àwọn àfá bàbá àmọ́tò láńlá ẹ̀mọ̀ bínú kí sọ́kàlà ní káàbá àmàgùn bàbá bá kọ́lé láńlá níbo wọ́n ti rówó bàbá sí àbábá ara mọ́tò láńlá níbo wọ́n ti rówó tán gbọ́lá àbá ẹlẹ́mí àwọn máa rí wóróróró iṣẹ́ kí wọ́n ń ṣe gan iṣẹ́ rẹ̀ là ń ṣe ẹ̀kẹ́ mẹ́rin aṣọ tó dá lọ́rùn àbá tàbí àbá àbílá yìí máa ń bá sọ yìí mọ̀ ẹ máa ń wọ àbá iṣẹ́ sọ yìí máa dà èyí tí káfọ́ ọmọ ọ̀rùn pa ni àwọn sì lè mú mi nì bẹ́ẹ̀ bá dọ̀rọ̀ bàbá onítàdá àtòní bàbá onítàdá àwọn aṣọ tó gbàgbà mọ́lẹ̀ mọ́ bá lára bàbá àwọn owó gidi tó yẹn owó tó dò ní lọ́wọ́ àwọn owó tuntun mọ́tò fi ń jọ kan láfẹ́ sàdúrà bàbá ń lé kalẹ̀ lébẹ̀lì pé àdìgẹ́ kúrò nìkan náà bá tún ké sí o ẹni bàbá ọjọ́ ti lọ bàbá ń gbọ́ pásùpásù jáde bàbá ń bàbá ní akẹ́kọ̀ọ́ ní mẹ́fà yẹn lónìí àwọn kúrò nìkan mẹ́ta ọ̀fẹ́ máa ń kí lọ́dọ̀ àbótadá kùránì olóòrù tẹ́rí kùránì òtòrú tá a máa ń gbọ́dọ̀ àbọ́tàdá àwọn táṣà ìsùn ní tá a máa ń gbà ti bí ewé máa ń ṣe kọ̀pìtì. Àlọ́jà yìí bàbá fẹ́. Iná nìsá hulukina ṣàtà. Àwọn sì ni mo rí ni oríire ọmọ ènìyàn ìyàwó rẹ̀ oríire ọmọ ènìyàn kọ́kọ́lé tó dáa ilé tó dáa alimẹ́síkánù sọ́ọ́líwù ẹlẹ́ẹ̀kẹta òun ni alimẹ́ríkàbù sọ́ọ́líwù kí orí kan kò tó yanjú mọ́tò tó wà òkè ọlọ́ni ọkọ̀ jàpá bí abáyédé yìí ìkánsí ọ́ni ọkọ̀ jàpá bò wọ́n lè lọ́kọ̀ jàpá bọ́ọ̀ bá ti ká mọ́tò ra ọ̀fẹ́ ọmọ adájọ́ rẹ̀ dédé díẹ̀ àní ó gbé wọlé kí nǹkan kí ló mì bàbá àmọ́bọ̀ ọ̀fà ẹ̀bá ń sẹ́ adámọ́lá àyàtọ̀ òun ní bọ̀gì náà bí wọ́n ti máa ń gbé kí wáìtì wọn ó bàbá àlífà tàdé ni wọ́n tó mọ́tò ọlọ́mọ́sà yóò ní sí wọn mọ́tò wọn tó kà ní mọ́tò gidi bí aláfà wá sí òfòlọ́sọ́ mọ́tò láńlá mọ́tò gọ̀gìnì wọ́n sá wọn síra rẹ mọ́ bọ́ọ̀ bá náwó fúnra rẹ wọ́n bẹ́ kú wọ́n nà lẹ́yìn rẹ ọwọ́ ló wọn lè kó wọn sá wọn àmàkéwù wọ́n lò di ọ̀tọ̀ mọ́tò tó gbé lọ àmàbára yín lọ́hùn dáadáa àwọn sì ní mọ́mìnì orí ibú ọmọ ènìyàn mẹ́ta lòun náà mélòó mọ̀ gbẹ́jà máa mẹ́ta ẹ bá wọn lórí ibú kí ẹni bá níyàwó bú orí ikọ́ ló jẹ́ fún ní ẹ bá nílé rẹ̀ dáadáa ilé tí ọ̀dá ní ẹ bá ní mọ́tò kẹ́mi afẹ́gbẹ́ mọ́tò kẹ́mi máa wá balẹ̀ òtò sáàsì yóò sì débi táwọn lọ báyìí láì lára ìlànà àbáyé bá gé. Àbílí fúnlẹ̀ ìgẹ̀rí wọ́n tún wá nígbà ọmọ. Ẹ bá gé jàmbá. Àbílí fúnlẹ̀ ìgẹ̀rí wọ́n tún wá nígbà ọmọ. Àwọn sì mú mi nì. Bàbá wa fẹ́ sọ igi, ẹ bá já gbọ́, mo fẹ́ ká bẹ̀rẹ̀ máa lọlé. Lọ́la mo fẹ́ ká bọ́ sí ẹ̀tọ́ ọkọ láyà báwọn. Bàbá wa fẹ́ sọ igi, àtìyànjú ikhtiyaru zawja ọwọ́ kan àríkánu zawaj. Ẹ̀jẹ̀ sáré yíyan fún wa. Bàbá wa fẹ́ sọ igi, agbúrò rí nǹkan márùn-ún, mélòó mo gbé jàmá? Tí igi ó fi so àwọn ọ̀rẹ́ èèyàn tí ń bẹ níbi igi lórí afẹ́síyàwó. Alákọ̀ọ́kọ́, òun ni àlẹ́ àákìdáni.
kárọ̀kọ̀ àtáyá àrọ̀kọ̀ àtáyá báyìí ọkọ̀ àtáyá àmọ́ ó ṣeéṣe ká má sí lù a lè so yìí lẹ́yìn wọn kò sí kákà ní ìsìlámù yá àti gbọ́ pé lágbájá àti lágbájá ń fẹ́ra wọn àwọn méjì ọkọ ìyàwó ń bẹ nílé ọkọ ń bẹ ní abroad a sì ti gbóhùn látọ̀dọ̀ ọkọ pé lóòótọ́ lòun ń fẹ́ ó sì dá àwọn ọjọ́ para wọn tó tọ́ a lè so yìí ẹsẹ̀ mi ni àwọn tẹ̀lé bọ́ mi ni àmọ́ bàbá wọn so yìí àwọn ọkọ àtàyà yìí wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí síra wọn kásì jó ńlá aká yìí kásì dọ́tún mọ́ ìyàtọ̀ tó sì ká má dọ̀ ọmọ kékeré ti bá yorùbá níbi àmàmà dáadáa. Sallallahu alaihi wasallam. Anábì ni tàlàtà tó ń hásì lòun nàjí dùn nǹkan mẹ́ta kan mẹ́ bọ́bá fi ṣẹ̀fẹ̀ lọ́dọ̀ ọlọ́run kì í ṣẹ̀fẹ̀ wájí dùn nàjí dùn bọ́bá ní ìṣẹ̀fẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́run náà ní ìbínú ọ̀bọ̀ ṣẹ̀fẹ̀ nǹkan mẹ́ta ni wọ́n àyè bí ṣẹ̀fẹ̀. Alákọ̀ọ́kọ́ òun ni àtọ̀láàpù ìyàwó rẹ̀ wà nulẹ̀ wọn ni mọ̀kọ́lẹ̀ ìfi ọmọ owó ilé àkọ́kọ́ ó kù táàsì méjì fún ọba wọn. O lè má pè kéde dáadáa ní kókó ìwúlọ lé o ìyàwó ẹ̀jọ̀ wọn lónìí náà o lè táàsì mẹ́tẹ̀ẹ̀ta o lè fún lẹ́ẹ̀kan náà lágbájá mọ̀kọ́lẹ̀ ìfi ọmọ ọyọ kan ti kó fún ọ o tó fi lẹ́ẹ̀kejì àní mọ̀kọ́lẹ̀ ní ìfi ọmọ ó di méjì mọ̀kọ́lẹ̀ ní ìfi ọmọ láàrin ìṣẹ́jú mẹ́ta o sì wú mẹ́tẹ̀ẹ̀ta fún ọ gbọ́dọ̀ tó súnmọ́ mọ́ ó ti dìwọ̀ fún ọ. àfi ọkùnrin ní ọ̀ma rí kọ̀ máa gbá kò ti bẹ́ẹ̀ mi kọ́ máa lóbìnrin lọ́lé wọn. ẹ̀yà bẹ́ẹ̀ lọ́lé ní ìfi ọmọ bọ́mọ ẹ ti pé mẹ́ta ọ̀gbọ́dọ̀ súnmọ́ mọ́ kìí ṣe àwòrán mọ́ àfi kẹ́lòmí ọ̀lọ́lẹ̀ fẹ́ bàbá wa fẹ́ bọ́lọ̀ ń bá ní wọ́n kọ́ra wọn lé tó sì gbọ́dọ̀ mọ́ sí bàbá wa kọ́ra wọn lé o àbí wọ́n kú mọ́ra wọn lọ́wọ́ o bàbá wa tún tóòsì tó bá tún wá fi ọ padà tó sì gbọ́dọ̀ mọ́ sí kọ́ra wọn lẹ̀ Ànábì ní a kì í fi mọ́ kọ́ lẹ̀ àyè fi sáwàdà ẹ̀yọ́ ọkùnrin lẹ́tí gbọ́ báyìí ẹlẹ́ẹ̀kejì arọ̀jà àtù ìyàwó ta kọ́ lẹ̀ tí èpè mẹ́ta àkọ́kọ́ náà ni máa lọ lẹ́yìn ìfi ọmọ ó sì lọ wọn lọ́dọ̀ mo ti gbọ́ padà wọn tún fẹ́ gbà padà o lè gbà ń pẹ̀pẹ́ kan lọ́sẹ̀ fún ọwọ́ ni àròjẹ́ àtù pípé tó ní kọ́ máa bọ́ wálé padà ọwọ́ dé tán wá ní ìsàwàdà ni èmi máa ń sàwàdà ni èmi àmọ́tọ́ kékeré wálé fa àwàdà kọ́ yẹn bí sàwàdà àdìyàwó mi máa kọ́ lẹ̀ èmi máa ń sàwàdà ni màmá mi máa kọ́ lẹ̀ fa ìsàwàdà ni fa àbí sàwàdà tó ti wí náà ẹlẹ́ẹ̀kẹta láti ní ẹ̀ka àwò ìyàwó mi rí ẹ̀sùn ìgì wa káfẹ́ra wa wọ́n á so ìgì kan wá ní ẹ ti àṣẹ ìgì náà nù ìdí máa ń tẹ́lẹ̀ ní wá èsì gbà kí ní tí ń datọ́ lẹ́nu lè mẹ́wàá fẹ́ dè ilé ìwà lé bẹ́ẹ̀ ọkọ̀ lọ́dà ó yà tìjà agbágiri májó ìyàwó rẹ̀ náà dúró. Àlá iná ní sáà orí kílà ṣàtà. ẹ bá ń kéwú rẹ̀. Àmì ní ọ̀hún náà lè gẹ̀ẹ́dì ọjọ́ àyíká ọmọ. àwọn ìbò mẹ́rin oníkìní ìbò kọ̀pìlìtì ẹlẹ́ẹ̀kejì ó ní alì ìjáàbù wẹ́lùkọ̀ búlù kárí ìyàwó ká bí pé sọ́fẹ̀ àbọ̀ fẹ́ kí ìyàwó ní ìfẹ́ kọ́kọ́ náà sì ní ọtẹ́ mi lọ́rùn ó ní mélòó jàmbá agbúdọ̀ gbọ́ ọ̀rẹ́ yẹn ni. ẹlẹ́ẹ̀kẹta ìdúnìlìwàlíyì ẹ̀yà àfáà kẹ́ẹ̀tọ́sọ yìí àgbàyọ̀dá lọ́wọ́ bàbá ìyàwó abẹ́ni tó bá wà nípò bàbá ìyàwó kò sáyè ní ìsìlámù kí ìyàwó fọmọ lọ́kọ wò ẹ̀yà wa bọ́kọ bá kú tẹ́ lọ́kọ láyé mọ́ ọlọ́wọ́n jẹ́ mi àbàbá ọgbọ̀n o kò sí ọ̀nà ìlànà ọ̀fà yẹn là rárá fóbìnrin ẹ̀yìn tẹ́ máa ń jẹ kíní mọ́ mi nínú lulẹ̀ ọmọ apàṣẹ pé bàbá wọn ti gbé mi náà ló kù fún wa irọ́ bómi bá dẹ́ igi so gbogbo àti ìpọ̀jù bá mẹ́lá ni ọmọ wọn pẹ̀lú ọkọ rẹ̀ sí náà wọ́n sí o Islam ní bàbá ni kó bàbá ìyàwó abẹni tó bá tún jábúrò àbẹ́gbà fún àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti fìyọ̀ndálẹ̀ pé afọmọ yìí lọ́kọ lọ́jọ́ ọkùnrin kò sí wọn àfà ó ní mélòó jama ẹlẹ́ẹ̀kẹrin òun ni alìṣáàdù àti mẹ́ta mi ẹlẹ́ẹ̀kẹrin alìṣáàdù a kì í so igi kọ̀rọ̀ àyè so igi kọ̀rọ̀ ẹ̀yẹ wá lẹ́yìn méjì mẹ́rin ẹ̀kàsárí wá ẹwà bá rún ma wọ́n ẹ̀rún ma o àyìn invite àwọn èèyàn ni bẹ́ẹ̀ ti máa ń tẹ káàdì tá ń tẹ̀wé wọn dá àmọ́ bí àbá ńlágbára rẹ̀ tẹ́lẹ̀ kún náà á dára lóòrùn jásí ìyàwó ẹ̀ má ṣe yùn àdìsíáàdù wọn ní ká wọ ọkùnrin méjì ọkùnrin ni o àwọn ìjẹ́rìí kan bẹ tá a lè lo ọkùnrin kan obìnrin méjì mọ kátìrà débẹ̀ wọ́n ní kì í ṣe bí tìyàwó àwọn ìjẹ́rìí ọ̀fẹ́ ṣe jẹ́rìí mi wọ́n ní ẹ lo ọkùnrin kan
bẹ́ẹ̀ bá rọ́kùnrin kan mímọ́ ẹ̀fọ́ bíi méjì rọ́pò rẹ̀ bíi tìyàwó kọ́ o ọkùnrin méjì àlẹ́ àádìí láàánì tó sì jọjọ́ gbàdọ́gba tẹ́ ká sì náà máa lọ́wọ́ rí tí wọ́n parọ́ rí ẹ̀kùn wọn jẹ́rìí àbí kí wọ́n pọ̀ ẹ̀mọ̀ni àṣẹ yìí dín tó ṣe jẹ́rìí orí ọjọ́ tó kọ́ wa dé pé òun sáwàdà ní ẹ̀yìn lẹ́mọ̀ á jẹ́rìí pé àjọṣe ìgbìmí o àwa ń bẹ o ó ní mélòó jàmbá ẹlẹ́ẹ̀karùn-ún àwọn mílíọ̀ gbọ́ ọjọ́ wa tún jẹ dáre ní akẹ́lẹ́kà àwọn ọjọ́ wa jẹ́rìí ni ó gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí wọ́n sì gbọ́dọ̀ bàlágà etí wọ́n sì gbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn ọjọ́ jẹ́rìí wọ́n ní akọ̀ gbọ́dọ̀ dáadáa etí ń dùn dédé díẹ̀ ni yàní onílàáká yóò sì gbọ́n àmọ́ kọ̀ gbọ́dọ̀ dáadáa tí wàá di ọ̀nà wa ni wọ́n ń sọ̀rọ̀ wa ni táàmù fi ń sọ̀hún èmi ò máa pé tẹ́ ń sọ̀nù gbọ́dọ̀ fi jẹ́rìí ó di mélòó jàmá ẹlẹ́ẹ̀kún mẹ́rin wọ́n méjì ọ̀sùn púpọ̀ wọ́n ti gbọ́dọ̀ jọkùnrin mo ti wí lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀karùn-ún òun ni àsọdá àlìmáàrù owó orí sàdáàkì ẹlẹ́ẹ̀karùn-ún náà nù bẹ́ẹ̀ bá sọ sàdáàkì obìnrin ìyàwó igi oṣù dandan sàdáàkì o anabi wa ẹ̀bá yorùbá náà yàrá dáadáa sallallahu alaihi wasallam farabalẹ̀ mọ́tì lọlé dúrókò sàdúrà mọ́bọ́lọ́mùbíọ́ anabi wa ní gbogbo obìnrin tí ó lálùbáríkà jù lóbìnrin tí sàdáàkì rẹ̀ bá kéré àdísí wà fún akọlù wọn nà mahara obìnrin tí lálùbáríkà rẹ̀ pọ̀ jù lóbìnrin tí sàdáàkì rẹ̀ bá kéré kò sí tàbí fẹ́ sàdáàkì arákùnrin kan ọba nábì yìí bá nábì àwọn dáadáa sallallahu alaihi wasallam obìnrin ni torí tíra náà ní tíra dà obìnrin náà ni wà nábì èmi rè mọ́ fìrà mílíọ̀ lọ́wọ́ àníbi ọjọ́ akílé ti kún wọ́n wùlẹ̀ fìrà mílíọ̀ lọ́wọ́ wọ́n fìrà rẹ̀ lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí tí máa ń sáwọn àbá náà táwọn àkàn bàmá ti àwọn ẹbí àdàm ọlọ́run jogún ọlọ́lùbáríkà tí ìwà wò àdàmàgé àbíkọ́ lọ́pọ̀ jámọ̀ náà wa èmi àwọn abúbátà sẹ́nu ọ̀nà báyìí ní kìí kó wáṣẹ̀ kankan ọ̀pọ̀ pé ọya bí ìjà àbúbá ti kún ni ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí àtibọ̀tán arábìnrin àwọn bá nàbì ó yẹ ọ̀sán ọ̀la èmi ilé ìwọ rí ṣe bí bó ti wọ̀ ọ́ àníbi ní ara ní ẹgbẹ́ ara yìí lè ṣe ọ̀rọ̀dà bọ́ bá màkó lè fẹ́ mi mọ́ ọ̀dà wẹ́nì kan wá bọ́ fẹ́ mi àníbi wá pèsè àbí kan amẹ́lẹ́gbẹ̀ ànábì yorùbá ànábì máa ń sọ ànábì ní sọ nídìí ẹ̀ ó ní mo nídìí ẹ̀ àmọ́ àní tí fi so yìí àníbi ní sọ àbí bàtà méjì tí mo rí bàtà mi náà mo ní àníbi náà mo bá kó bàtà yìí lé o ní mi tọwọ́ máa o níbi góòdì ilé tó lè ta ni olóhùn ní ní kankan wa máa yà kánú kúrò àgbèléke ọ̀dẹ àmọ́ máa kí àyà obìnrin yìí ó sì bí obìnrin tó ti ọlọ́run kó kí àyà kúrò nìkan ó sì lọ tẹ̀wọ̀n lọ́rùn ó sì tán àyà kúrò àwọn èso yìí bọ́kọ̀ àtàyà bá ti gbọ́ àwọn ayé pé mi àtọkọ̀ mi agbọ́ra wáyé o nítorí wọn gbà náà ni ọlọ́wọ́n fàtí baríkà àti káàzó iyìgì so ìta ń pè ní gbéyàwó ìsìlámù la gbọ́ wẹ́rẹ́ yìí lọ́la kájẹ̀tẹ̀ dé insha Allah àwa bẹ̀rẹ̀ láti àlìkúbà níbi àwọn hàmà sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí tábàdà mọ̀ sọ yìí dá púpọ̀ lóòótọ́ ni báwọn mistake ni sàdáàkì yóò tí ì pé ẹ máa dá sí wọn ìgbà bí sẹ́bi ilé àìfún sàdáàkì tó bá tẹ́ ìyàwó lọ́rùn yọnu ìyàwó bá ti tẹ́ lọ́rùn kódà bí ìyàwó bá ní ìgbàlè lọ́wọ́ ọkọ mi lágbára ọkọ sì ka ọkọ lé fún ọkọ mi mo fẹ́ kọ́ mi má ka ọdún mẹ́wàá lágbára ọkọ ká pé amúlé rọ ọmọ lọ náà lọ́dọọdún bá láì fi sàdáàkì tiẹ̀ tó gbà mú àmọ́ owó kìnnìkan la máa gbà ẹbí ọ̀dà ẹ máa sanwó mọ́gàjí o ẹ máa sanwó àwọn àfáà ẹ máa sanwó gbogbo àwọn owó òun àmọ́ ká wá nítorí owó kìnnìkan yàtọ̀ sí márùn-ún tá a kà yìí ni yóò fi wá yarí pé ẹ máa lórí àdó igi mọ́ tán bá bẹ̀rẹ̀ sí ní ṣe sìnà láàrin ara wọn èyí tẹ bá wí bí ọlọ́run sì bí yín wọ́n wí bẹ̀ ní sí o bí kìnnìkan ò tí pé kìnnìkan kìnnìkan ẹ̀ mú wa 314 iye kan ló gbúdọ̀ jẹ́ ní ọ̀dá ìtakò ẹ má sì mí gbọ́ o ìtakò bá ti bá wọn gbà líra àmàyà tiwa náà o àmọ́ ká ní táwa gbà yàtọ̀ sí márùn ta àkà yìí ní wàá mú wa sọ pé àṣọ ègì mọ́ ẹ máa lọlé tán bá bẹ̀rẹ̀ sí lọlé ṣe sìná láàrin ara wọn ẹ̀yin tẹ bá wí bẹ́ẹ̀ ọlọ́run obìnrin o ẹja tẹ́wọ́ ká ṣàdúrà lọ́la ká